Uwe ìyìn rere ti Jòhánù orí kejìdínlógún bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kejìlá títí fún ìkẹtàdínlọ́gbọ̀n. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà. Náà dénẹ̀ bí ẹgbẹ́ ọmọ ogun àtolórí ẹ̀ṣọ́ àtọwọn ìránṣẹ́ ọmọ Júù wọ́n iná wọ̀gán Jésù wọ́n ìfúnṣẹ́kẹ́ṣẹkẹ̀ dé wọ́n ikọ̀ wọ́ lọ sọ́dọ̀ Anna nítorí ó jẹ́ ànọ́rí Kéfà ọ̀nìrè ń ṣó lórí àlùfáà. Náà dénẹ̀ Kéfà rọ́nìrè bọ́wọn Júù gbìmọ̀ ọ̀fọ̀ ó ṣàǹfààní kan náà kàn kú rídédé ònìyàn tí mo ní Pétérù kẹ̀dẹ̀rẹ̀ ìyẹn ń tọ́ Jésù nẹ́yìn lókèrè àtọwọn ọmọ ẹ̀yìn Jésù òmùrẹ̀ ọmọ ẹ̀yìn náà ó jẹ́ ọ̀nì mímú di olórí àlùfáà ó tẹ̀lé Jésù nẹ́yìn wọ ààfin olórí àlùfáà ṣùgbọ́n Pétérù ìyẹn ródo nẹ́rùn bodè náà dé náà ọmọ ẹ̀yìn ọkàn rè sọ ní mímú bí olórí àlùfáà ìyẹn ìjálẹ̀ ó bọ́ àwọn aṣọ́bodè sọ̀rọ̀ wọ́n mú Pétérù wọlé náà dé náà ọmọbìnrin ọkàn rè ń sọ ẹrun bodè ewìrú Pétérù ọ̀fọ̀ wọ́gán alára ó pẹ̀lú ọkàn náà ọmọ ẹ̀yìn ọkùnrin ìdán ìpétérù ìfèsì ọ̀fọ̀ ẹ̀kẹ̀ṣẹ̀ o àwọn ọmọ ọ̀dọ̀ àtọwọn òjìṣẹ́ wọ́n ìródo níbẹ̀ ìyẹn wọn nírè dá iná ẹ̀yìn nítorí òtútù mú náà dé náà àwọn kẹdẹ̀mí yaná àwọn ọmọ ọ̀dọ̀ àtọwọn òjìṣẹ́ ìródo níbẹ̀ àwọn nírè ti dáná ẹ̀yìn tó dá òtútù rè mímú náà dé náà nítorí wọn fara yaná ìpétérù ìródo tiwọn láti fara yaná pẹ̀lú náà dé náà olórí àlùfáà dẹbi rọ̀nà Jésù nípa tọ́ ọmọ ẹ̀yìn rẹ̀ àti nípa tí ẹ̀kọ́ ràn mí kọ́ kí Jésù ìfèsì ọ̀fọ̀ èmi ti wí ní gbangba bí aráyé látùgbàdégbà rèmi ń kọ́ wọn nìyàn ní sinagogu àti ní tẹ́ḿpìlì níwájú àwọn Júù níbọn kí n kóra àwọn jọ pọ̀ látùgbàdégbà wọn ń péjú pésẹ̀ ẹ̀kẹ́dẹ̀ sùn kúrún rèmi wí ní kọ̀kọ̀ dídẹ̀ ṣe kí wọ́n bírọ̀ ẹjọ́ náà mi làbírọ̀ náà wọn rè gbọ́rọ̀ ní rèmi òbírọ̀ náà wọn rún mò wí wọn ihò wọn mú ọ̀rọ̀ déédéé ni mo ti wí ní gẹ́lẹ́bi Jésù dẹ̀ ti wí ọ̀rọ̀ ìtàn ọkàn nínú àwọn òjìṣẹ́ dé ìródo ti Jésù ìyẹn ìṣí Jésù náà bàrà ewé wọn ọfọ olórí àlùfáà rò wọn dáná ohun ayẹn kí Jésù ìfèsì wọn ọfọ ó ṣàfihàn rẹ̀ ọ̀rọ̀ ni mo wí rè bójúmú nbẹ ó dẹ̀ sọ̀rọ̀ rè bójúmú ni mo wí jalẹ̀ nìrún dídẹ̀ ṣe kí wọ́n ṣí mi náà bàrà rè ṣe kẹ̀dẹ̀rẹ̀ Anna ìyẹn ìran Jésù lọ sọ́dọ̀ Kéfà olórí àlùfáà tó ń ti ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ àmọ́ tí mo ní Pétérù ìyẹn ródo òun fara yaná náà dẹ́nẹ́rì wọn wí wọn ọfọ ó wọ pẹ̀lú ọkàn náà wọn ọmọ ẹ̀yìn rẹ̀ dán ìpétérù ìṣẹ́ ewé ọfọ pagá mímúrí o ọkàn náà wọn ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà ìpétérù fi idà rẹ̀ ìtirẹ̀ bọ̀ lẹ́nìjọ́ kìnnàánà ìyẹn ìbèsì ọfọ pagá mítirẹ̀ pẹ̀lú ọmọkùnrin nínú àgbàlá ìjọ́ kìnnàánà ìpétérù ìtúsẹ́ àfúlọ́gán rí àkùkọ̀kọ Ọlọ́run Olódùmarè kó bùsì gbígbọ́ àti kíká ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà.